Iyo ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa. Ẹ jẹ́ bá wa pín ètò yìí káàkiri. Ẹ jẹ́ bá wa share program bá wa pín káàkiri. Ẹ kú dédé wò ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa káàkiri ilẹ̀ kóòtù òjíire àti lágbàáyé. Ètò wa tèní bá náà ti mọ̀ gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa fún ti ọ̀dọ́mọkùnrin kan tó jẹ́ ọmọ àkókó tó ń ṣe iṣẹ́ tíṣà ní iléèwé aládàáni kan ní ìpínlẹ̀ Ògùn tí àwọn ajínigbé tí wọ́n jí gbé. Òun ni a torí ẹ̀ ṣe ètò yìí. Ṣé bàmá ẹ máa wò rèé tó jẹ́ wípé a máa dájọ́ fún àwọn agbésùmọ̀mí táwọn máa gbọ́ owó sódà tówó yẹn wọ́n á fi máa ra àwọn nǹkan ìjà ogun, wọ́n á túbọ̀ máa peléke sí i. Ṣó dìgbà táwọn agbésùmọ̀mí tó bá gba ìjọba mọ́ wa lórí gẹ́gẹ́ bí àwọn Taliban, báwọn Taliban ṣe gbàjọba ní Afghanistan torí wípé ojoojúmọ́ làwọn aráabí yìí ni wọ́n ń peléke sí nínú ìwà ìbàjẹ́. Wọ́n sọ ìjínigbé, wọ́n sọ di òwò àṣelà. Wọ́n ń jí àwọn èèyàn gbé ní ṣọ́ọ̀ṣì nísìn. Wọn ò tí ì jí pásítọ̀ ńlá kan gbé. Àrà àwọn pásítọ̀ kan tó jẹ́ pásítọ̀ tẹ́ pé wọ́n lámìlaka tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀. Ìwọ̀n tó bá jí àwọn gbé àbọ̀mọ́ wọn sìn, ọ̀rọ̀ yẹn á bẹ̀rẹ̀ sí ní máa milẹ̀. Kí ló dé tí àwọn èèyàn tí à ń ṣe báyìí tó jẹ́ wípé kò kàn mí. Orí ẹni náà ó ń travel lọ ní Kaba. Òun ni wọ́n ti jí gbé. Ilẹ̀ kóòtù òjíire náà ní Kaba ní ìpínlẹ̀ Kogi, àwọn okun. Wọ́n ń dá ọmọ ìyá wa láwọn ní Kwara, bẹ́ẹ̀ náà ń dá wọn láwọn ní Okun ní Kwara State. Ó dẹ̀ máa fàsìkò bá sọ fún wa wípé ẹ jẹ́ ká ṣọ́ra wa. Ọdún ń bọ̀ lóòótọ́, ẹ má jẹ́ ká torí pa fẹ́ ṣọdún ká lose guard. A kàn máa ń rìn pẹ̀lú ojúlàlá kan fi ń ṣọ́rí débi wípé omi máa fẹ́ ti ẹ̀yìn gbàgbé wa lẹ́nu. Àwa tá à ń yin báńgà ẹ jẹ́ àfọpọlọ yin báńgà o. Ẹ má jẹ́ ká yìn débi pé tí wọ́n bá yìnbọn àní lè mọ̀. Àwa church mọ́ṣáláṣí náà instrument wa tá a máa fi ń pa ewo, ẹ jẹ́ ká lù, ẹ má jẹ́ ká loud ẹ̀ jẹ́ pé títí tí ibi máa fi kàn wá àní mọ̀, ibi ò ní kàn wá o. Ẹ jẹ́ bá wa share program yẹn pín káàkiri. Ìdí tá gbọ́dọ̀ fi kúrò lóko ẹrú
àwọn Fúlàní amúnisìn yìí òun rèé wọ́n jí èèyàn gbé ó kèésì ẹni tó ń tìṣì ní private secondary school àbí primary school dẹ̀ ní private school kí ọlọ́gba lápò ní ìsìn gan-an kò tó san ransom torí ẹ̀yin tẹ́ ẹ̀ lọ lé ọdún tí lọ́dún bá ṣe lọ ẹ lọ tó bá ṣe lọ ẹ jókòó síbi tẹ́ ti wà kò síbi tẹ́ wà tọdún ò ṣe o ẹ̀ lè bọ́jọ́ lọ́jọ́ lọ. ẹ ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ ẹ̀mí yín tó rí ọdún yìí ló máa rọ́dún tó ń bọ̀ ló máa rí 2026 yìí o àní ṣòfò ẹ̀yà ọmọ àní ṣòfò ẹ̀mí o ẹ jẹ́ ká ṣọ́ra wa gidi gan ẹni iná ẹ jẹ́ ká fàdúrà ràn lọ́wọ́ kélédùmarè kó tú sílẹ̀ nígbèkùn àwọn ajínigbé báńdíìtì Fúlàní tó wà yìí kọ́lọ́run bá kó bá tú sílẹ̀ kó lè wá ṣọdún lé pẹ̀lú àwọn ẹbí ẹ̀ káwọn náà ṣọdún ayọ̀ ìkan tó bá jẹ́ ní ìgbé tẹ bá nílé ọgbọ́n wọn ṣọdún ayọ̀ o torí inú ìbànújẹ́ ni wọ́n máa wà inú ìbànújẹ́ òun ló máa wà. ìbànújẹ́ ò ń ṣe kan tó dáa rárá àwọn kan ń sìn wọ́n ń gbádùn àwọn kan wọ́n ń sọ́fà lórílẹ̀‐èdè tàwa ẹ̀ náà ni gbogbo ẹ̀yin olówó tẹ̀ ń ṣe kò kàn mí bámbá mo yó àwọn ọmọ pé bí ń pọnmọ ẹnìkọ̀ọ̀kan ẹ̀ ṣọ́ra nítorí ọjọ́ àti sùn nítorí ọjọ́ tẹ máa sùn tẹ́ ní jímọ́ ẹ fowó yín ṣàánú kó má jẹ́ báńdíìtì kidnapper ló máa padà gbowó lọ́wọ́ yín owó tó yẹ kẹ́ bí múná àwọn ará àdúgbò yín dùn ẹ má lọ máa ná sákàtà báńdíìtì ẹni tó jí gbé ń sìn gbogbo aládùúrà wípé Elédùmarè á jẹ́ kó dé láyé àtàlàáfíà àwa náà tí wọn ò dẹ̀ jí wa gbé lágbára Ọlọ́run wọn ò ní jí wa gbé o lágbára Ọlọ́run torí ẹ̀ báyé ń ro pé à ń palẹ̀mọ́ fọ́dún ẹ jẹ́ ká máa ro bí a ṣe máa bọ́ lóko ẹrú ẹ jẹ́ ká máa ro ọmọ náà bá a ṣe ní kó sí ìgbèkùn àwọn ajínigbé ẹ jẹ́ ká máa ro mọ́ torí wípé wọ́n ní pásá òfúnra pásá jáná àjà fúnra àjà jìn ẹ jẹ́ ká fúnra ẹ jẹ́ ká ṣí ọpọlọ wa sílẹ̀ ká mọ̀ nǹkan tá à ń ṣe o ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá à ń ṣe kò dìgbà tí wọ́n bá pa wá tán àfi tá a ẹ̀ṣẹ̀ tẹ́bí wa kan kó sí ọwọ́ ajínigbé àbí tó jẹ́ pé àwọn ará bọ́ a máa ẹ̀ṣẹ̀ máa kígbe pé ẹ jẹ́ ká kára mọ́ o ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń sin ẹlòmíín talé ẹ̀ wọ́n ń jápa ìlú ti sú wọn ṣé bẹ́ẹ̀ mi gan opportunity ṣé mi ní jápa ni ó sì ṣùgbọ́n a mọ̀ pé pẹ̀lú àṣẹ Ọlọ́run ọba jẹ́ ọkẹ́ ayé ọba ṣàkẹ́ ọ̀run a máa bọ́ lókè ẹrú ìṣàgbára Ọlọ́run a máa bọ́ ní òkè ẹrú láṣẹ Ọlọ́run ọba láìpẹ́ láì jìnnà dẹni bàbá fẹ́ gbàdúrà ní crossover night ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká fi kún àdúrà ẹ jẹ́ ká fi kún àdúrà o
lágbára Ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yálé ẹnì kankan wa. Iléeṣẹ́ Koiki Media bẹ̀ láti ń dábẹ́ ẹ̀dùn bẹ̀ láti ń fọ̀ bí òwe. Koiki Media bringing the world closer to your doorstep. Ẹ ṣe àkí gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè nílé lóko lájò pé àkú ìpalẹ̀mọ́ ọdún èmi á ṣe púpọ̀ ẹ̀. Ẹ jẹ́ ká support iléeṣẹ́ Koiki Media. Ẹ jẹ́ ká fàdúrà support ká fowó support gbogbo pátá wá ní ẹ jẹ́ ká fi support iléeṣẹ́ ká lè tún tẹ̀síwájú jù báyìí lọ lọ́dún tó ń bọ̀. Lágbára Ọlọ́run ojú tẹ fi ń wò wá kò ní fọ́ etí tẹ fi ń gbọ́ wọn nídìí à ń lè mọ́